Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo Mùsùlùmí àgbáláyé, mo kí yín lọ́kùnrin lóbìnrin. Àánú Ọlọ́run àbábá gbogbo agbé. Voice note eléyìí tí mo fẹ́ ṣe, mo ń pàṣẹ sí àwọn wèrè, dìndìnrìn, òpònú, amukumẹ́kọ, afọ́jú fọ́nú fọ́ra tó wà lọ́ndà Save Your Soul tó ń ṣe voice note. Fine. Àkọ́kọ́ ọ̀rọ̀ mi ó lọ sọ́dọ̀ G-Money, ó gangan o, ó rẹ̀ ní adviser rárá, ó gangan mọ́ o, ṣé wọ́n ilé lágbàlagbà ń lé báyìí? Àmúdáwọ̀tò ẹ̀ tó wá ipò lágbà ń lé, ó yẹ kó mọ̀ pọ́kàn lọmọ tó ń sọ̀rọ̀ sí yẹn ẹgbẹ́ babaláku bàbá ẹ ló ṣe. It's not by age, it's not how far but how well. Gbogbo ẹ̀ tọ́nà bá ti bùkún lójú yín, òun ló ń live fake life, which is not so. Nígbà tí ọkùnrin alájọ kan lọ́mọdé ń ṣe dáadáa nú ayé, níbo ni ìyá alájà ẹ wà? Níbo ni bàbá tiẹ̀ wà? Tí bàbá tiẹ̀ ṣe bá ṣe dáadáa nú ayé, ìwọ G-Money, ò ní gba Cairo lọ, kò gba Cairo. Cairo wà lù tí èèyàn pọ̀ ń gbà lọ. Ẹ̀yin tẹ̀ ń gbé Cairo, mo bẹ̀ ẹ́ torúkọ Ọlọ́run, ẹ máa kérò kó wálé o. Bẹ ọmọ ọ̀sán ló ń kó pópó báyẹ̀. Tí irú alájọ kan lọ́ bá wà nù family ẹ̀ G-Money, I swear down, ò ní bẹ́ẹ̀ lọ́n kan ṣubú. Ò léèyàn rí inú family. Ìwọ G-Money, ìwọ ọmọ àṣejọ́ kìíní àwọn tó yẹ pé ó sú mo tó ń bò, ìwọ ọ̀tẹ̀mẹ̀gẹ̀ tó mọ̀ bóyá ń bẹ̀bẹ̀ ńjọ́ kìíní àná tó ń gbọ̀n bí adìẹ tó jábọ́ sómi, ó ti gbàgbé bí ń bẹ̀bẹ̀. Ok, Facebook ti sọ gbá di kàtígórì kan náà nísìn àti dá mẹ́gbẹ́ ara wa mọ́. Facebook nísìn ó ti wá sọ wá di ẹgbẹ́, ó ti sọ wá di kankan náà. Ó ti rò pé ó wà tàjà alájọ kan lọ́mọ ti wà ní sàwáwù. Tálájọ kan lọ́ bá fún ẹ lésì máa bá wọn jà, ara wọn á kọ̀ tó rẹ̀ sínú set, sínú ẹni tó lè máa tẹ̀ sínú ẹni tó lè máa fún ẹ lésì. Èmi tí mo fún ẹ lésì gan-an, mo kàn ló ara mi wá sáìsì ẹni. Ṣé ó ti yá wèrè ni? Ìwọ ń ṣépè fún ọmọ alájọ kan lọ́mọ. Kí ló fún ẹ ní ọ̀dá sí pé insurance láyé tó wá yóò gbọ́ ọmọ tó bí àjò ajẹ́rè wọn? Kí ló fún ẹ ní insurance? Ìwọ ń gbọ́ ọmọ ọlọ́mọ ṣépè. Àwọn ọmọ tán ṣe tán rù ẹ̀. Kí ló fún ọ ní insurance pé ìyàwó tí wọ́n ní wà jẹ́rè ẹ̀ abẹ́ kalẹ̀? Ẹni ẹlẹ́ni tí ó ṣẹ̀ tí ó rù ẹ̀, ó ti yá wèrè, kò lè ní dá fún ẹ. Wo eléyìí tàjọ tọwọ́ bọ̀, eléyìí kú sọ̀rọ̀ ẹ̀sìn mọ́ o. Game eléyìí ti kúrò lẹ́sìn, ó ti di game. Ọ̀rọ̀ ti di game changer dẹ̀ lélẹ̀. Torí ẹni tó ti di pé gbogbo àti ń jáde nísìn. Èmi ò ṣerú eléyìí o, but this is my first time tí màá ṣe èyí tí mo lè ṣe yìí, àtijọ́ bẹ̀rẹ̀, àtijọ́ tọwọ́ bọ̀. Èmi ò rẹ̀ kí n ṣe arógun mọ́sálà wa. Tá a bá tún pàdé àwọn títí àtúnjà lọ ní kó lọ bèrè. Àwọn ò mọ̀ ń pa ẹ̀. Èmi ò mọ̀ ń pa, kò yé mi o. Tá a bá tún pàdé títí, tí n bá tún yá, mo á tún fẹ́ bọ́ọ̀sì gbéni. Ibi tí mi fẹ́ ṣe tèmi dé, tí n bá pàdé ẹ báyìí, màá nú orí ẹ fàyà. Ò bá jẹ́ marketizer bó ní feed, wọ́n máa jẹ sí o. Lọ bèrè, wọ́n máa jẹ sí o. O tí ì máa rú tèmi. Ó dà pé lórí burúkú ni ẹ. Ìwọ ń sọ fún yàn pé olóńgbéyàn ṣe pé tí irú alájọ kan lọ́ bá wà ní family wà ní kókó àbí wà ní kó ya wèrè, kò ní da fáwọn tó ní ẹ. Saidi Shitu tó ń bíjà kò ní da fún. Ayé Saidi Shitu fún ò ní da. Ayé kò ní ṣoríire. Saidi Shitu tó ń bíjà gan, ayé rẹ̀ á bàjẹ́ tọmọtọmọ ni. Olórí burúkú ni. Gbàtí Saidi Shitu tó ń gbé fídíò ẹ̀sà alájọ kan lọ́mọ jáde jọ́ kìíní àná, níbo lẹ́yìn wà? Ṣé ti fọ̀mátì brain yìí ni? Ní mẹ́mórì ni. Ṣé 2 gig mẹ́mórì lẹ́ ń lò ní? Tẹ́ ẹ bá ti rí mẹ́mórì, ẹ̀rẹ̀ bèèrè lọ́wọ́ ará lẹ́kẹ̀jì tó ń tẹ́jọ́ mọ́ wọn Facebook. Kẹ́ lọ bèrè pé kó advice ẹ ń ṣe eré ni. Níbo lẹ́yìn wá ń gbà tá alájọ kan tí Saidi Shitu ń gbé fídíò ẹ̀sà alájọ kan lọ́mọ jáde? Òkè ti kú, ẹ̀ sí láyé ńgbà yẹn, àbẹ́ ti di, ẹ ti ya wèrè. Kò dẹ̀ ní dá fún gbogbo yín. Eléyìí àṣeyẹ bẹ̀rẹ̀ ni. Èyí tájọ tọwọ́ bọ̀ yìí, àjọ máa bá débi kan. Èyí tájọ bẹ̀rẹ̀ yìí, àjọ máa fa débi kan. Eléyìí ti kọjá ọ̀rọ̀ ẹ̀sìn. Mo ti sọ tẹ́lẹ̀ mo ní ibi tá a pàrọ̀ ń bọ̀rọ̀ yìí lọ. A ṣe máa pàdé ara wa títà máa fọ́ra wa lójú. Tá a máa pàdé ara wa títà máa búra wa sùn. Ó dà pé àwọn bóyá ń lọ. Ó ti yé tí mo bóyá ń lọ. Ẹ máa gbádùn géèmù yẹn bóyá ń lọ. Géèmù yẹn rẹ̀ pé bóyá ń lọ tẹ́lẹ̀ tí o gbájọ káwọ́lé tọ́wọ́ tá ń wòran ẹ̀ láìkì ẹ̀ yẹ ká fọ́ ọgbẹ̀ lójú pọ̀. Ọlọ́pàá kóyún máa sun wọn. Wọ́
tọ́lọ́pàá bá tó wá kọ́ ogbó wa látọjọ́ pàdé nu sẹ́ẹ̀lì àtúbà máa jà lọ́nu sẹ́ẹ̀lì yẹn ó dà pé fẹ́ sórí burúkú ẹ̀yà wèrè ni kò lè ní dáa fún ogbó yín àti wọ G-Money àti Saidi Shitu àtọlórí burúkú tó sọ̀rọ̀ bíi ọ̀sán yẹn kò ní dáa fún ogbó yín papọ̀ ayé máa jọ bàjẹ́ ilé ìtajà bẹ̀rẹ̀ yìí ayẹjọ tọ́ bọ̀ ni ẹ máa gbádùn ẹ máa fílẹ̀ gan ẹ náà máa láìkẹ̀ ó ti yẹ ẹ máa láìkẹ̀ ẹ má wọrí ẹ máa láìkẹ̀ náà sàlám. Salamu alaikum o gbogbo mùsùlùmí pátápátá ní gbogbo àgbáláyé. Ẹ jọ̀ọ́ mẹ́sẹ̀gì eléyìí tí mo fẹ́ pàṣẹ yìí, ìwọ tó bá mọ̀ pé tòótọ́ mùsùlùmí òdodo ni ẹ́, o dẹ̀ fẹ́ déwájú Ọlọ́run pẹ̀lú Islam, o fẹ́ kọ́ lọ́n túṣí ẹ wò kó jẹ́ pé Islam ló lọ́n bá nu gbogbo ẹrù ẹ, o fẹ́ kí gbogbo yín pátápátá kẹ́ bá mi tẹ́tí gbọ́ nǹkan tí mo fẹ́ sọ yìí. Ṣé rí àkọ́kọ́ ìwọ ni mo fẹ́ bá sọ̀rọ̀. Àwọn èèyàn rédèrèdè tí wọ́n máa ń ní kán báyàn lórúkọ jẹ́, bọ́n ṣe rí ni gbogbo èèyàn rí. Ṣé o mọ̀ pé ilé ayé tá a wà yìí làákàyè kálukú Ọlọ́run jẹ́ kó kún jura wọn lọ. Irú èmi yìí sìn kò pọ́síbù bóyá wo àbọ̀kan lọ́mọ o kí irú yín rán rú àwa yìí ṣẹ́. Ó mọ̀ pé mo sọ inú ọ̀rọ̀ mi fún ẹ lánàá pé ọ̀rọ̀ tètè máa ń dùn ẹ̀. Ara ọ̀rọ̀ tó máa ń dùn ẹ̀, gbogbo voice tí mo ṣe pátá lọ mú bí tí mo ti bú ẹ jáde pé kíní kan ṣe ẹni àbí kíní kan ṣe ẹni, ó kì í pè mọ́lẹ̀ ò ń ṣe pé èpè irú ẹ̀ ò lè nítumọ̀ sí irú àwa tó bá fẹ́ gbòòtọ̀ ọ̀rọ̀. Kò sí bẹ́ẹ̀ bí ẹ ṣe fẹ́ nítumọ̀ because a ti mọ̀ pé bọ́n yẹn ń ṣe dáwà kan ló ń ṣe dáwà. Ẹ̀jẹ̀ dáwà gùn sínú ẹ̀jẹ̀ àfọ̀ onídáwà ọ̀rọ̀ kan èpè mẹ́wàá. Ṣé bí ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣé bó ṣe pè sínú ẹ̀sìn nìyẹn? Ṣé súnà ànábì Muhammad sallallahu alaihi wasallam tí gbogbo wa là ń tẹ̀lé ṣé ò nìyẹn pé kó sọ̀rọ̀ kan èpè mẹ́wàá? O fẹ́ respond sọ̀rọ̀ èèyàn ó kì í pè mọ́lẹ̀ dúró jẹ́ Ọlọ́run ẹ̀yin bíbú ẹ bẹ̀rù Ọlọ́run o, wàláhì tàláhì súnmọ́ bí láì ìbẹ̀rù Ọlọ́run ìṣẹ́jú kan bó ṣe wulẹ̀ kó mọ mi ìjọ ìpó wà lọ́kàn àyà ẹ̀. Wo bí àtúnṣe ó mọ̀ èmi sì èmi ò kì í ṣàfà wàláhì tàláhì súnmọ́ bí láì tó bá ń jáde lẹ́ẹ̀mẹ́wàá màmá jáde fún ẹ 20 times èmi ò rẹ̀ ní bú ẹ. Gbogbo èpè tó ṣe lánàá ń sìn wàláhì mi ní dá padà fún ẹ. Ìyàwó ò ní bẹ́ẹ̀ pinnu ẹ̀, ọmọ ò ní bẹ́ẹ̀ pinnu ẹ̀, ìwọ tó lè gbé náà ló máa forí gbé nǹkan ẹ. Because any small thing wà jáde wà máa ṣépè, any small thing wà jáde wà máa ṣépè. Ọ̀rọ̀ tèmi ń sọ fún ẹ kò sí tó kàn mí, èmi ò defend ọ̀kan lọ́mọ. Ìwọ àtọ̀kan lọ́mọ ẹjọ́ tó ra yín mú ni ẹjọ́ máa bára yín fà á. Ẹ jáwọ́ nù ìyàwó mi ó gbọ́ máa lè wá kíní kan ṣe kíní kan, ìyàwó ẹ̀ kíní kan wà lórí wíṣíà, ìyàwó ẹ̀ kan ò tọ̀, ìyàwó ẹ̀ kan ní gẹ̀gẹ̀, kíní kan ló kọ́kọ́ bẹ̀rẹ̀, kíní kan ló tún bẹ̀rẹ̀. So tí kíní kan bá bẹ̀rẹ̀ ṣé ok ìgbà tó bẹ̀rẹ̀ ìwọ ò dá lónìí ṣé bẹ́ẹ̀ jọ ń dára yín lónìí, but gbogbo àwọn àfáà ti pè yín pé kíní ìdí tó ẹ jáwọ́ ń bẹ̀ láì tí kò gbọ́ nǹkan tá à ń sọ fún ẹ. N tá à ń sọ fún ẹ ní pé téèyàn bá ti ń dàgbà èèyàn máa ń yógun jà ni. Ìwọ ń sọ ìwọ ṣe bẹ̀rẹ̀ ní o fọ́tò ìyàwó ẹ̀ fọ́tò kúdí fọ́tò kìíní kan tálálá burú nù ẹ̀yin méjèèjì báyìí. Ǹjọ́ wo lòun ti bẹ́ẹ̀ jáde ń sìn mọ́ nígbà tí gbogbo àwọn èèyàn ti ń bá wí pé o máa gbé fọ́tò ìyàwó ẹ̀ jáde o máa ṣe kìíní kan jáde. Àwọn àfáà tó sọ̀rọ̀ à ń jẹ wàláhì tàláhì small be lie jẹ́ kán fi Islam hàn ẹ́. Bilal Azim ò ṣe Islam gidi, but àwọn ń tẹ̀ láti bá yẹn sọ̀rọ̀ lábẹ́nú which is tàdé mọ̀ pé
ó yẹ kí ìyẹn máa gbọ́rọ̀ sí wa lẹ́nu. Yes, ó gbọ́dọ̀ gbọ́ ni because peace là ń wá nù Islam ilẹ̀ Yorùbá. À ń fẹ́ sinmi, kò kí ń ṣariwo ojoojúmọ́. Even though nínú respond yẹn gan ó ń jẹ́ kí n máa mọ̀ pé wàláì àwọn tó ń gbé ẹ láàfà wọ́n ń ṣe big mistake gan o. Kéèyàn tó lóhùn pépè dáwà kó máa sọ pé èmi mò ń kó gbogbo fídíò ẹ̀ jáde, èmi mo ní kán máa ṣe kíní kan, èmi ni mo ní kán máa tẹ̀ sí lójú, èmi kò wo mo tún fi ọlọ́ọ̀bá tó lẹ̀mí mi búra ọ̀kan ló mọ̀ ò lè pe irú mi gbéra lọ tẹ̀ sí lágbájá lójú. Ṣé mo kú ní làkàyè ni? Omi pàwọn tí wọ́n ránṣẹ́ yẹn wọ́n kú ní làkàyè, àtijọ́ àti mú nira fún wọn ni, àtiwọ́ àtọ̀kan lọ́mọ o. Èmi ò fọ́n gbé bọ́yá lówó lọ́wọ́ but alihamudulilayi oore tọ́lọ́ ń ṣe fẹ́ mi, kò sí kankan nu yín tí mo lè tọrọ 1 naira lọ́wọ́ ẹ̀ tó èlò lẹ́ni. Náà ìwọ ń wá àwọn aláburú èèyàn tó kì í ṣe mùsùlùmí kọ́ máa dà nǹkan rú, àdẹ̀ ń pè yín ṣàkíyèsí pé ìtẹ́ ń ṣe yìí ọ̀kan lọ́mọ ẹ fèsì ara yín kò kàn anybody, bó ẹ fìyàwó ara yín lọ́rùn lẹ̀, kò sí tó ká àwọn ìyàwó nù nǹkan tẹ́ ń ṣe yìí. Ìtẹ́ ń ṣe yìí ẹ fi ń dà Islam rú ni. Àwọn obìnrin tó jẹ́ Muslim gan tó máa ń rírú ẹ̀ wọ́n á máa wí pé irú ẹ̀sìn wo leléyìí ni. Ẹ ṣe jakujaku ẹ̀yin méjèèjì ni mò ń dárẹ́ tọ̀rọ̀ mi sí, ẹ lọ jáwọ́ bí aburú yẹn. Sóde rí kàfáyà wà látàlá ìsúnmọ́bì láì àtúnṣe táwa ń wá. Èmi ò ní bí Ọlọ́run kí ẹ tó dàrú màá tún máa tún sọ. Onílé gíláàsì nìwọ, ọmọ àfáàní ẹ tó tí Saidi bá ń dòdò yí pé òun ò ní nǹkan kan tó ń fẹ́ lù sí bẹ́ẹ̀, òun ò ní nǹkan kan. Àwa táwa náà ń sọ̀rọ̀ yà kí n sọ máa fà. Bàbá mi ò fà nǹkan kan rí, bọ́ ìwọ ló nílé gíláàsì. Èèyàn pàtàkì láwùjọ ni bàbá tó bí ẹ lọ́mọ tó ń wò. Má jẹ́ kó kó rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ títí ẹ̀, má jẹ́ kó kó yí ẹ fọ́rọ̀ tó ń sọ lẹ́nu. Because nísìn o máa gbé fọ́tò ìyá ìyàwó ọ̀kan lọ́mọ jáde, o máa kó fọ́tò àwọn ẹbí ìyàwó ọ̀kan lọ́mọ jáde, ọ̀kan lọ́mọ náà ní wòran náà, aburú máa máa ran aburú lọ́wọ́ sí ni. Ẹ wá continue, tó bá lọ́kan lọ́mọ gbé fọ́tò bàbá ẹ̀ jáde, gbé ti bàbá ọ̀kan lọ́mọ náà jáde, ìyàwó ń bẹ̀. O bá gbé fọ́tò bàbá ọ̀kan lọ́mọ kó gbé tí ọ̀kan lọ́mọ sí, kó ní kinní kan ló ṣẹlẹ̀ dẹ̀ ń pakọ̀, ìyẹn ò kàn wá. Àwa fẹ́ máa wo fíìmù yín ni, tábà ti bá yín sọ tẹ́ẹ̀ bá gbọ́. But fìyàwó lọ́rùn lẹ̀ wà lẹ́tàlẹ́ mọ́bí láì ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu o ò nífẹ̀ẹ́ àwọn àánú ẹ̀ because tọ́kàn lọ́mọ máa wọ ẹ̀ràn ni, ṣé dìdìrín lòun ni àbó máa gàn fún ẹ tó bá ń gbé fọ́tò gba àwọn àná títí ẹ̀. Ok, òun kàn máa dákẹ́, gbogbo ẹ̀yin afáàtẹ̀ẹ̀dẹ̀ sọ̀ráǹdì ẹ̀ náà ẹ̀ ń gbọ́ téèyàn ń gbèrú statement yẹn ẹ̀ẹ́dẹ̀ wá pìsì sí ẹ́ ṣé bẹ́ẹ̀ dẹ̀ ṣe fẹ́ bá níwájú Ọlọ́run lélẹ́yìí. Ẹlẹ́yìn advice èèyàn ẹ̀ sọ nǹkan tó ń jò tọrọ fún. Ìgbà tó bá ń kó gbogbo fọ́tò ẹbí ìyàwó ọ̀kan lọ́mọ jáde, ṣé kò ní kó ti tiẹ̀ náà jáde ni? Ó máa kó ti tiẹ̀ náà jáde náà. Irú ìyá ìyá ọ̀kan lọ́mọ sí èmi ò mọ̀ rí, bàbá ìyá bàbá Kúdí mi mọ̀ rí, ìyá Kúdí mi mọ̀ rí, but àwa mọ àmírù dáadáa pé èèyàn pàtàkì ni wọ́n. Tó má fi rẹ́dẹ̀rẹ́dẹ́ tiẹ̀ yí bàbá yẹn làwọn bẹ́ẹ̀ sọ. Fèsì ọ̀kan lọ́mọ kẹjọ fèsì bàbá ara yín, kẹjọ fèsì ìyá ara yín, ìyẹn ò ká wá. A máa wo fíìmù yín lọ, a máa wẹ́n tó máa padà rẹ̀ nú ẹ̀yin méjèèjì. Bọ̀ fi ìyàwó ẹ̀ lọ́rùn sílẹ̀ ọ̀kan lọ́mọ, ìwọ náà fi ìyàwó Saidi Shitu lọ́rùn lẹ̀ because ẹlẹ́yìn tó èpè tí wọ́n ń ṣẹ́ wà láìtàláì small láì kò ní ẹni mìíràn sí mi rárá wà láì continue máa ṣe pé lójoojúmọ́ bó bá yẹn ń ṣe ni wàá máa forí ara ẹ gbé, kò ní ràn ọmọ ẹ, kò ní ràn ìyàwó ẹ, ìwọ náà ni wàá máa nípìn inú nǹkan ẹ because tó bá lo common sense ní tó ń ṣe pé fún lórí sí òye mi ìpè wọn advice ẹ pé wọn advice yín pé ntẹ́jọ́ ń ṣe yóò dá ẹnì àṣẹ ká máa wò yín ràn ni gbàtà wò sínú àwọn afátẹ̀ ń fún lówó tó mẹ̀pẹ́ tí ó bá dáṣọ fóònù tí ó dání lókòwò kò lè pe ní lárugún
àwọn kan láàkì bẹ́ẹ̀ yẹn ṣe ilé ayé yìí ni ẹ pera yín láàfà ẹ̀ ń dà nǹkan rú ẹ̀ ń pe Islam lórúkọ tí ó jẹ́ ẹ̀ kàn ń lọ gbogbo ẹ̀ pọ̀ a sọ fún yín ẹ fọ̀rọ̀ ẹ̀ sílẹ̀ ẹ jọ lọ́ máa ṣe fúrákà yín ẹ lọ́ máa blọ́ọ̀gì ara yín kò kàn wá àmọ́ iye blọ́ọ̀gì tá a máa ń wò lórí Facebook tá a kàn máa ń fi wọ́n rẹ́rìn but ìpẹ́ ń pépè dá wà ìyẹn ló ń tà wá lára bí àwọn pípì wọ́n dẹ̀ ń bẹ ojú Islam jẹ́ wọ́n dẹ̀ láwọn ń ṣẹ̀sìn so ìwà àtọ̀kan lọ́mọ wà látàlá ẹ̀sùn mọ́bí láì ẹni tó bá ń gbèjà ẹ̀yin méjèèjì ajẹ́pẹ́ nìyẹn ó ti ṣàfẹ́ this time around ó yẹ kó fẹ́ ẹ̀yin méjèèjì lẹ̀ ni but ẹ fìyàwó ara yín lẹ̀ yẹn làwọn máa bẹ́ẹ̀ sọ ẹ fi ìyàwó ara yín lẹ̀ so ẹ fèsì ara yín ọkùnrin lẹ́yìn méjèèjì tẹ́ bá tó gbàgbá sùn lọ́yẹ́ ẹ jọ fèsì ara yín kò kàn wá so ẹ̀ṣẹ̀ wo ni Kúdí ṣe ẹ̀ a ní kó mú fọ́tò Kúdí jáde àbí fídíò rẹ̀ níbi tó ti bá yín dá sọ́rọ̀ tó wà nílẹ̀ yìí orí yẹn mú jáde èpè ló ń ṣẹ́ kọ́kọ́ lọ́mọ náà mú fídíò Kàfáyá jáde níbi tó ti dá sí i olóòrí mú jáde náà so ẹ̀yin méjèèjì làwọn ń bá wí ẹ jọ fìyàwó ara yín lọ́rùn sílẹ̀ so tí wọ́n bá ń jáde tó bá ló fẹ́ respond tó ń ṣe pé o mọ̀ pé wọ́n ló lè pè é fúnra ẹni ẹ̀ náà wọ́n ló lè pè é náà because ẹni tó ń ṣe pé fún kò jẹ́ lépè kò ṣe pé fún ẹ o lè ní ó ṣe pé fún mi ni mo fi ṣe pé fún o orí pé wọn náà rí yẹn sọ wà á ń sọ tó bá stop kìnnìkan kìnnì ń jẹ́ tó bá stop àwọn ọmọ máa continue tó tọrọ fún ẹ mo rí gbogbo àwọn tó wà sọ̀rọ̀ àǹdí ẹ set of people kan náà jọ ní gbogbo yín kò sí kankan nu wọn tó lè sọ tọrọ àwọn tó ń dùn mí fún jù làwọn tó ń pera wọn láàfáà tí wọ́n gan dẹ̀ ń confirm pé àwọn àfáà wà kó sọ tọrọ fún ẹ náà kó sọ tí ń jẹ́ Islam fún ẹ àwọn tó ń súnmọ́ kan lọ́mọ náà ẹ jọ torí Ọlọ́run ẹ bá ṣàlàyé fọ́kàn lọ́mọ náà tí ń jẹ́ Islam lélẹ́yìí ọ̀rọ̀ ìyàwó kankan tẹ́yìn méjèèjì jọ ń ṣe everybody fi ìyàwó ọ̀rọ̀ àwọn lọ́rùn lẹ̀ tó ẹ jọ fèsì ara yín jẹ́jẹ́ ká máa wo fíìmù yín lọ season fíìmù lẹ́fẹ́ ṣe àwa máa bá yín wò bọ́ ẹ fìyàwó ara yín ẹ fi lọ́rùn sílẹ̀ tí ó ti gbọ́ ẹ̀yin méjèèjì ni mò ń bá wí tó Ajakudi èmi kan tó máa sọ fún ẹ Ọlọ́run ní dalí ẹrú ó yẹ kó o ti máa gẹ́ẹ̀tì sí pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò kí ń ṣe pé bọ́yá ọ̀rọ̀ ẹ̀sìn ni o Islam ò kọ́ wọn ní nǹkan tó ń ṣe o irun títí ẹni kó máa kí dédé o àwọn tó ń pera wọn láàfáà ọ̀rọ̀ tó yẹ kó máa sọ fúru yín làwọn ń sọ yìí o àwọn ò fà kankan o a kò nífẹ̀ẹ́ ẹ̀sìn wa ní o ìwọ máa kírun máa ríro rárá ṣé o ti gbọ́ máa wọ́n rán títí ẹ ọlọ́dẹ máa gbàdúrà ẹ lágbára Ọlọ́run àwọ̀ lára fà táwọn wò lójú ọ̀nà báyìí ní agbára Ọlọ́run máa gbàdúrà ẹ àdúrà ẹ máa gbà gbogbo nǹkan tó ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run pátápátá lọ́lọ́run máa ṣe fún ẹ fọkànbalẹ̀ tó bá jẹ́ lórí ọ̀rọ̀ wọ ni àbọ̀kan lọ́mọ náà fẹ́ máa gbé fọ́tò Kàfáyá jáde àwọn méjèèjì làwọn ò ní gbà fún ṣé o ti gbọ́ Ọlọ́run wà pẹ̀lú everybody wa ẹ̀yin àfáà ẹ ṣe ń tó tọ́ àti nǹkan tó yẹ ẹ̀yin àfáà saviour so àtẹ̀yin àfáà tẹ wà pẹ̀lú ọ̀kan lọ́mọ náà ẹ ṣe ń tó tọ́ ẹ̀dẹ̀ ọ̀rọ̀ Islam kan ló jẹ wọ́n lógún so ọ̀rọ̀ bọ́n ṣe fẹ́ máa blọ́ọ̀gì ara wọn òun ló wà lórí ẹ̀mí wọn ẹ fìyàwó ara yín lọ́rùn sílẹ̀ ẹ yé parọ́ mẹ́sìn Islam ò kọ́ wa bẹ́ẹ̀ ẹ máa gbà sí fún lágbájá
ìyẹn gan make sense lẹ́nu wọ́ tó pé rẹ̀ ó dẹ̀ ń sọnù respond ẹgbẹ́ ìwọ́n ń ṣe wáàsí tiẹ̀ lọ ni irú wáàsí òṣìwò nìyẹn irú ẹ̀kọ́ wo là ń kọ́ lára ẹ yẹn no fúnra rẹ̀ jáde kó sọ̀rọ̀ ẹ̀kọ́ tá ń kọ́ lára ẹ báwo làwọn èèyàn ṣe tó ta kàn wá sùn tó kàn bìlífì pé ọpọlọ gbogbo wa máa dọ̀bálẹ̀ ẹ̀kọ́ kọ́ lélẹ́yìn náà ìdáwọ́ adé ṣe ń pariwo àwọn ọmọ tírú àwa ìbí à ń fi Islam kọ́ wọn wọ́n dẹ̀ ń wo social media wọ́n rí bẹ́ẹ̀ yẹn ń ṣépè fúnra yín ẹ má kó tí yín bá àwọn ọmọ Muslim tó kù tẹ́ bá múlẹ̀ yín mọ́ ń sìn tẹ́ fẹ́ sára yín gbogbo àwọn afáàlẹ̀ jáde pé ẹ̀yin méjèèjì ọ̀rọ̀ ẹ̀sìn kọ́lẹ̀ ń sọ ìwọ gbọ̀nsẹ̀ mú ìdíbè lónìí ìgbà tí wọ́n bú wọn láwọn ọmọ àwọn gbọ́dọ̀ fèsì mọ́ wọ́n sì ní kẹ́ máa ṣe fáyé tí wọ́n bá pèrè láàfà máa ṣe wá sí lọ́nà kọ́ wá wẹ́n tó láṣẹ jù nú ẹ̀yin méjèèjì kọ́ má ṣe bí Islam ṣe rí nìyẹn ẹ jẹ́ kójú ó tì yín ẹ má nífẹ̀ẹ́ owó ju ẹ̀sìn lọ ẹ má nífẹ̀ẹ́ owó jẹ̀sìn lọ ẹ lójú tì ẹ jẹ́ kójú tì yín àwa bá fà kankan yìí àwa la máa bá yín fà á àrẹ máa jáde fún yín kódà kéèyàn ṣépè látẹ̀lí dọ̀la àwa máa sùn tọ̀rọ̀ fún yín mi ní bú ẹ mi ní ṣépè fún ẹ àkọ́ máa respond sí ẹ ní pé yín tó ń ṣe yìí aburú ni Islam ò kọ́ wa bẹ́ẹ̀ o dẹ̀ nífẹ̀ẹ́ àwọn àánú ẹni kọ́ tó bá nífẹ̀ẹ́ àwọn àánú ẹ olórúkọ ni wọ́n má fi tiẹ̀ bà wọ́n lórúkọ jẹ́ àbí báwo lèèyàn ṣe máa ń hùwà báyìí ẹ bẹ̀rù Ọlọ́run náà ẹ fa àwọn ọmọbìnrin méjèèjì lọ́rùn lẹ̀ ìyàwó ti tẹ òríro ẹ máa gbọ́rọ̀ lẹ́nu ẹni tó pe rẹ̀ láàfà ìyàwó òun òríro ok gbogbo àwọn tó wà ń wo yẹn kọ́ gbogbo millions of people tó ń wò ok bọ́n bá ṣe ń pírísẹ́ǹtì bàbá ìyàwó àti ilé ìyàwó ẹ̀ àwọn èèyàn máa bìlífì bọ́n ṣe rí nìyẹn bí wọn náà bá ṣe ń pírísẹ́ǹtì kejì náà wọn máa bìlífì pé bọ́n ṣe rí nìyẹn táyìn méjèèjì ò bá tiẹ̀ ríro gbogbo àwọn tó ń wò ńkọ́ ẹjọ́ nítorí tọ́lọ́run àwa ń bẹ̀ yín ni ẹ̀bẹ̀ la wá bẹ̀ ẹ jẹ́ kógun mí ẹ fi Islam lọ́rùn sílẹ̀ ẹjọ́ nítorí tọ́lọ́run Ọlọ́run wà pẹ̀lẹ́ anybody wa lágbára Ọlọ́run ní ṣe wá lọ́mọ náà ọmọ àlùjọ náà lọ́lọ́ máa ṣe gbogbo wa o Islam ò dẹ̀ ní bàjẹ́ tabadẹ̀ máa kú Islam la máa gbé déwájú Ọlọ́run àní gbẹ́sìn mi déwájú Ọlọ́run lágbára Ọlọ́run ẹ̀bẹ̀ làwa ń bẹ̀ ọ̀kan lọ́mọ ò lè rán mi iṣẹ́ èmi ò dẹ̀ lè defend ọ̀kan lọ́mọ kò possible but téèyàn bá wo bí nǹkan ṣe ń lọ yẹn máa wò pé kí ló dé ó ti tó gẹ́ ẹ̀yin àfáà ẹ̀sọ́ tí ń jò tọrọ fáwọn pípì yìí ẹ̀yin náà máa fọ́ lẹ́rán kẹ́ máa wòran kẹ́ máa rẹ́rìn tó máa ń bára wọn fà kán fèsì ara wọn kán fìyàwó ara wọn lẹ̀ ẹni bí nǹkan lè robìnrin Christian tó fẹ́ tó máa wẹ̀ sí Islam tó máa ń wo gbórú nǹkan báyẹn lórí Facebook wọ́n máa wé pé ṣebí Islam tán ní tó máa fẹ́ tó máa kírun náà ń ṣe jákujàku yìí jákujàku lẹ́ ń ṣe jákujàku ṣẹ̀sìn jákujàku ni ẹyẹ pé Islam lórúkọ tí ó jẹ́ ànábì ò kọ́ wa bẹ́ẹ̀ kò sí àfáà kankan lórí ilẹ̀ ayé yìí tó ṣe wá sí tó kọ́ wa rú àtẹ̀wù yìí ẹ fẹ́ sara yín kẹ́ bára yín jà wà látàlá ẹ̀sùn bí láì èmi gẹ́gẹ́ bí èèyàn kan èmi mọ̀ pé ntẹ́yìn méjèèjì ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ẹ̀ ń wá champion láàrin ara yín ni bọ́ ẹ fìyàwó yín lẹ̀ ẹ̀jọ̀ máa wá champion lọ àwọn àfáà tí ò bá mọ nǹkan kan ṣàmìpá àwọn àfáà ọ̀rọ̀ tíra ọ̀rọ̀ kéwù làwọn máa rò àwa ti observe ẹ̀yin méjèèjì àrípọ̀rọ̀ gbòòrò ẹ̀ ń wá champion ni bọ́ ẹ fìyàwó ara yín lẹ̀ ẹ fìyàwó lẹ̀ Ọlọ́run wà pẹ̀lú gbogbo wa o Ọlọ́run ní fi wálẹ̀ o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run
ẹ̀bẹ̀ làwa ń bẹ̀ yín. èmi mọ̀ pé Alhaji Saidi Shitu ọ̀rọ̀ tètè máa ń dùn yín o kì í rárá gbọ̀rọ̀ sí but àfọ̀nídá wà èpè kọ́ lèèyàn fi ń rẹ́spọ́ndì ọ̀rọ̀ bá wa sọ̀rọ̀ pẹ̀lú ikímọ̀ jẹ́ ká rẹ́ kọ̀ọ̀kọ́ o fẹ́ sọ̀rọ̀ òun rẹ́spọ́ndì pẹ̀lú pé ṣé n tó ń advice ìyàwó ẹ ṣe pé ni tó ti rí pé wọ́n ló lè pẹ́ continue máa ṣe lọ wàá máa forí gbé nǹkan ẹ ni ìyàwó àtọmọ ẹ ò ní bẹ́ẹ̀ pín ìwọ náà ló ní nǹkan ẹ ọ̀dọ̀ elépèlépè ń lọ because ẹni pípù yìí lójú tèmi ẹkọ̀ mọ́mọ́ fẹ́ báyé jẹ́ ni because èmi ò mọ ìtẹ́fẹ́ káwọn ọmọ yín kàn dé bá lọ́jọ́ ọ̀la because ọ̀rọ̀ tẹ́ ń sọ sórí Facebook yìí ọ̀rọ̀ tó ọmọdọ́mọ màmá dé bá ni àdéhùn sọ fún ipò ti tó gẹ́ ẹ fẹ́ gbọ́ wà kó fọ́tò ìyá ìyàwó ẹ̀ jáde ìkan wà lórí wíṣẹ̀ oná ní wú ẹran náà tọkàn lọmọ máa gbà fún ẹni ẹ níjọ gbà fúnra yín ni náà bọ́ ẹ fèsì ara yín yẹn làwa fẹ́ ẹ fi àwọn ìyàwó méjèèjì lẹ̀ kẹ fèsì ara yín ṣé o ti gbọ́ bí wọn náà bóyá níyàwó ò lè kọ̀ǹtró ẹ ọkọ lọmọ náà ọkùnrin ni kò ṣerú èèyàn tíyàwó ẹ lè kọ̀ǹtró tó mọ́ wàá lo igbe ẹ tí n bá ti ń ṣépè fún ìyàwó ẹ tó bá ti ń bá ìyàwó ẹ lórúkọ jẹ́ ìyàwó ẹ máa bàjá nulẹ̀ ẹ̀sìn òkọ́ wa ń rú ẹ̀ ẹ̀sìn òkọ́ wa aburú ni ọkọ lọmọ náà dẹ̀ máa rò igbe ẹ ṣèbí bàbá ìyàwó ẹ àfáà ni tó ń bá ti ń bá àwọn náà lórúkọ jẹ́ tó ń bá ìyàwó ẹ lórúkọ jẹ́ ìyàwó ẹ máa bẹ jànú lé ẹ̀sìn òkọ́ wa ń bẹ aburú lẹ́jọ́ ń ṣe yẹn ẹ̀sìn òkọ́ wa ẹ má ṣe bẹ́ẹ̀ aburú ni ẹ wo tàwọn ọmọ mùsùlùmí míì tán jọ̀dọ̀ tán yìí máa fẹ́yàwó aburú lẹ́ ń ṣe tẹ́ bá mọ̀ aburú ni ẹ̀yin àfáà ẹ má dàgẹ́ ẹ sọ fún ẹ pa aburú ni kán bá lè ṣe dá wà kán máa búra yín kájọ máa wò yín dandan kọ́ ni ká ṣe dá wà bọ̀ àwa máa bí ọlọ́run fún yín ọlọ́run níjà kẹ́ kú sórí eléyìí tẹ́ ń ṣe yìí torí ká lè bọ́ ọlọ́run dáadáa tó ọmọrogùn tán ránṣẹ́ dé tòrútẹ̀rú tí wọ́n náà ń ṣe voice tán ní wàá máa dalé onílérú ọlọ́run fẹ́ẹ́ débẹ̀ tán máa dúró dé ìdájọ́ ọlọ́run ìdájọ́ ọlọ́run ni kò máa dúró dé because ẹ̀dá tó bá ń ronú pé mo fẹ́ ṣe orin láyé mo fẹ́ jẹ́yàn káwọn ọmọ mi jẹ́yàn kí n dẹ̀ bọ́ ọlọ́run tó ní mi dáadáa wàláì wọn ò ní ránṣẹ́ aburú kó jẹ́ láyé yìí but gbogbo ẹ̀yin ẹ̀dá tí làákàyè yín bá ti sọnù tẹ́lẹ̀ ronú pé ọlọ́run ọba kò bímọ bọ̀ ó ní nǹkan kan ó bí ẹ̀san gbogbo wà tí n bá wù láyé gbogbo ẹ̀ ni màá kẹsùn ẹ̀ níwájú ọba tó ní mí wọn ò ní ránṣẹ́ aburú láyé kó jẹ́ so continue máa jíṣẹ́ aburú tiẹ̀ lọ wàá pàdé ọlọ́run bí tí wàá ti pàdé ẹ̀ advice tèmi kan máa fún wọ tán ránṣẹ́ aburú yẹn mi ìfẹ́ mọ bẹ́ẹ̀ pọ̀ tó bá jẹ́ mùsùlùmí ni yín ẹ pé àwọn àfáà tó bá súnmọ́ yín pé ẹ wá nǹkan tí mò ń ṣe yìí ṣé ó máa jẹ́ tẹ̀wọ́gbà wájú ọlọ́run àbábúrú ni mò ń ṣe àbí tí màá fi jẹ̀yà wájú ọlọ́run ni èyí tó bá jẹ́ christian nu yín torí mo mọ̀ pé most of you ẹ kì í ṣe muslim ẹ lọ bí àwọn pásítọ̀ yín náà pé lè tí wọ́n rán mi yìí ṣàbúrú ni àbí tó lè máa fi rí ìyọ́nú ọlọ́run ni èyí tó bá dẹ̀ tó ń ṣẹ̀sìn mí náà nu yín ẹ lọ bí àwọn olórí ẹ̀sìn yín wọ́n á ṣàlàyé fún yín táwọn náà bá jẹ́yàn dáadáa pé aburú ìdí ẹ̀ máa fi rí ìbínú ọlọ́run oníṣẹ́ tẹ̀ ń jẹ́ àwọn oníṣọ́jú bẹ́ẹ̀ lọ fún yín àwọn advice yín ni àwọn ògbìjẹ́ anybody pé kẹ́ ẹ má ba ayé jẹ́ làwọn ń sọ ẹ má pé Islam lórúkọ tí ó jẹ́
ṣe ti gbọ́ ọlọ́wà wà pẹ̀lẹ́ anybody o ilé àtọ̀nà gbogbo ò ní dàrú àtàlájì ọ̀kan lọ́mọ èmi ò ní bí ọlọ́run kọ́lọ́ má jẹ́ kẹ́ jèrè àwọn ọmọ yín ẹ̀yin méjèèjì lẹ́ máa jèrè ọmọ yín torí èmi náà fẹ́ jèrè ọmọ tèmi náà ẹ̀ẹ́dẹ̀ ní mo sàárì ọmọ but ọ̀rọ̀ táwọn à ń sọ fún yín àwa fẹ́ kẹ́ ẹ la etí ọ̀rọ̀ mo lè jù yín lọ mo ya wèrè jù yín lọ kò sí bó èèyàn ṣe yẹ ọmọ ta tó láyé ọ̀gá ló po ná tó òsirú wèrè téèyàn fẹ́ yà títí tí wàá wá ya wèrè débi pé òfin ní níbẹ̀rù ọlọ́run lọ́kàn tó ẹni tó bá ti ya wèrè títí tí òfin níbẹ̀rù ọlọ́run ajápẹ́rú èèyàn bẹ́ẹ̀ àṣetánì ló ń darí ẹ̀ tó ìyẹn làwọn ń sọ fún yín àwọn òdùó ń bí àwọn òwà sọ̀rọ̀ wípé mo fi wá fẹ́ ṣáìdì èèyàn kan àbí mo fẹ́ fi máa gbèjẹ èèyàn kan àbí mo fẹ́ fi máa bú èèyàn kan ọ̀kan lọ́mọ òdẹ̀ rẹ́ mi iṣẹ́ mi ì tiẹ̀ mọ́ rí tòótọ́ ni mò ń fọ́gúnlẹ̀ ọ̀kan lọ́mọ wàláì mo dẹ̀ rí pé inú ọ̀rọ̀ tọ́kan lọ́mọ ń sọ àfi tá a bá máa ṣàbòsí ọ̀kan lọ́mọ ó jẹ́ ẹ̀dá kan tó fẹ́ràn Islam ju Alhaji Saidi Shitu lọ nínú voice note tí mo kọ́kọ́ ṣe mo ní ilé ayé ìlà wà tọ́kan lọ́mọ kọ́kọ́ ń bú àwọn àfáà onísúnà mo ṣe voice note tọ́kan lọ́mọ gbà yẹn pé but ọ̀kan lọ́mọ ẹlẹ́lọ́lẹ̀ kéw fọ́dún mẹ́jọ bẹ́ẹ̀ tí ẹ̀fàáfà jẹun but kò yẹ kí wọ́n máa tẹnu àbùkù bá àfáà náà tí Saidi Shitu bá ń tẹnu àbùkù bá àwọn àfáà tẹ́yìn náà bá tún ṣe ìkọ̀ọ̀kan náà lẹ́jọ́ dìnnà níta ń ṣe fún Islam yóò dáa bóyá 2 weeks later lọ́kàn lọ́mọ jáde tó ní gbogbo ẹ̀yà àfáà onísúnà òun bẹ̀bẹ̀ pé òsínú ìwò òun kó máa bú àfáà bóyá kí nǹkan rí nìyẹn náà tí láti gbà yẹn ìwọ ẹ́fà rí fídíò kankan kó ṣe kó lóun bú àfáà mọ́ ni kò lè bú àfáà náà kọ́kẹ́ máa bú àfáà kò kí ń ṣe nǹkan tó buyì kún Islam kò dẹ̀ kí ń ṣe nǹkan tó buyì kún Islam lẹ Yorùbá yìí wọ́n máa bìlífì pé bí gbogbo mùsùlùmí ṣe rí nìyẹn tó kí wá ló dé kí la gbé tá à ń gbé ẹ̀yin àfàtẹ̀wà saviour so ẹ̀yin lèmi ń bá sọ̀rọ̀ ẹ má jẹ́ káwọn tán kì í ṣe mùsùlùmí àwọn oníkọ́ọ̀lù sọnù kán máa kun ẹ̀sìn wa lọ́dà tí ò ní kán máa pè wá lórúkọ tá a jẹ́ the same thing lọ́dọ̀ kan lọ́mọ náà mo máa ń sọ ẹ̀yin oníkọ́ọ̀lù sọnù ẹ lọ fèsì ẹ̀sìn tiyín náà ẹ má kún Islam lórúkọ tí ó jẹ́ Islam ilẹ̀ Yorùbá ò ní dàrú ò ní bàjẹ́ lágbára Ọlọ́run àdẹ̀ nífẹ̀ẹ́ nìkan kan ṣàwátì ẹ jọ ẹ maintain peace tẹ́yìn méjèèjì ò bá dẹ́gbọ́ ẹ fèsì ara yín ìyàwó àtọmọ ẹ fi wọ́n lẹ̀ kẹ́ ẹ máa bára yín fà á ẹ yé ṣépè fọmọ ara yín mọ́ ẹ yé búyàwó ara yín so ẹ fèsì ara yín anybody ò ní fojú sunkún ọmọ o àjèrè àwọn ọmọ wa o ọ̀làláwùlà wàlàkùwàtà ìlàbílà àlìlẹ̀ azim ọ̀là hàmínà.